olóyè Sunday Igboho. ṣé ń gbọ́. wọ́n lọ fẹ́ fi àsìkò yìí wọ́n fẹ́ fi wọ́n olóyè Sunday Igboho. ṣé ń gbọ́ máa lè. tó bá mọ̀ pé o bá fẹ́ ta sí ààrẹ jáde síta fúnra ẹ̀ kó ta sí ààrẹ. ṣé ń gbọ́. àti mọ̀bí tí iná ti ń jó wá. If anything happen to olóyè Sunday Igboho tí ò lè ṣẹlẹ̀, we hold Gani Adams responsible to it. wàhálà ṣì pọ̀ gan-an lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn olólùfẹ́ Gani Adams àti olóyè Sunday Igboho ṣá. látàrí èyí náà ni bàbá Èkìtì ṣe jáde o láti wá fi àwọn èsì ọ̀rọ̀ kan tó lágbára ránṣẹ́ sí National Secretary, ìyẹn sí Admin Secretary àwọn OPC tó jáde láti fi àwọn ẹ̀sùn kan olóyè Sunday Igboho ṣá. bàbá Èkìtì sọ̀rọ̀ wọ́n jáde tán lórí ọ̀rọ̀ yìí pé àwọn nǹkan kan wà tí ó yẹ kí bàbá yẹn mọ̀ tí bàbá Èkìtì ní láti fi hàn wọ́n. gbogbo ẹ̀ náà lẹ máa rí nínú fọ́nrán yìí. kí ló dé tí bàbá Èkìtì ń ṣe ní Gani Adams ní kí wọ́n mú o tóhunkóhun bá ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho, nítorí bàbá Èkìtì ṣàlàyé bí olóyè Sunday Igboho ti ṣe ń bu ọ̀wọ̀ fún ibà Gani Adams lọ́tún lósì, ṣùgbọ́n ọ̀tọ̀ ni ohun táwọn olólùfẹ́ ń sọ. kódà ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ yìí tí wọ́n fèsì ọ̀rọ̀ fún yìí, ìyẹn Admin Secretary yìí, ó ní àwọn ọ̀rọ̀ kan tó sọ nípa pé olóyè Sunday Igboho ń pọ́n Gani Adams lé ní gbangba, ṣùgbọ́n níkọ̀kọ̀ pé olóyè Sunday Igboho ń ṣe àwọn nǹkan míì. báwo gangan lọ̀rọ̀ ṣe jẹ́? bàbá Èkìtì sọ̀rọ̀ wọ́n jáde tán lórí ọ̀rọ̀ yìí láti fi èsì ọ̀rọ̀ tó lágbára fún bàbá tó jẹ́ Admin Secretary yìí, Admin Secretary OPC. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. ẹ já gbọ́ ohun tí bàbá Èkìtì sọ lórí ọ̀rọ̀ Gani Adams àti olóyè Sunday Igboho, pàápàá lórí gbogbo ohun tí Admin Secretary yìí sọ nípa olóyè Sunday Igboho. ẹ já gbọ́. bàbá kan jáde síta ó lóun ni adviser Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Ọ̀yọ́ yẹsí Gani Adams. ó wá ń sọ̀rọ̀ àlùfàṣà, ṣùgbọ́n mo fẹ́ fi yé pé àgbà ò kọ́gbọ́n kò yé. ohun tó bá yé èèyàn lèèyàn máa ń sọ, ohun tẹ́nìyàn bá mọ̀ lèèyàn máa ń sọ. And you say something, we know everything that is happening látọ̀dọ̀ yín ni. ẹni ẹ̀ ń retí kí Sunday Igboho kó àtàkì olóyè, kó àtàkì ibà Gani Adams. kí ni Sunday Igboho fẹ́ àtàkì ibà Gani Adams fún? Tell me. kí ni olóyè á sọ wípé kí ni Sunday Igboho á sọ pé Gani Adams rà nígbà òun? ṣé owó ló fẹ́ gbà lọ́wọ́ Gani Adams ni? a gbọ́ nínú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò, he was one of those people tó sọ pé Gani ló tọ́ sí ẹ fún Gani. àwọn tó bá súnmọ́ bàbá Lámídì Aláàfin àná ẹ lọ béèrè. kí ni Igboho kí lá ló ń wá tó fi jẹ́ pé Gani ní ọmọ àtàkì kiri? You miss it. ohun tí ò bá ti yé yín ẹyẹ máa darúlú pọ̀ mọ́ ṣàpà. ó ní àwọn ajá ẹ̀ ló ń jáde, yẹ́ẹ̀sì tẹ́ bá pè wá ní ajá Igboho. ṣùgbọ́n èmi náà láyọ̀ láti sọ fún ẹ lénìí, ìwọ náà ajá Gani. tẹ́ sọ wípé Sunday Igboho lẹ́ ń fẹ́ kó sọ̀rọ̀. Let me give you, nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, ó sọ nínú ọ̀rọ̀ ẹ pé nígbà ayé Buhari kò sẹ́ni tó jáde síta. Igboho sọ pé òun nìkan ló ń jáde síta. Yes, ṣé kò jáde ni? ṣé Buhari ò àtàkì olóyè Igboho? ṣé Igboho ò jáde ní ìgbà ìjọba Buhari? ìwọ wá sọ wípé ìgbà wo ló dé? ẹ pé ọ̀rọ̀ yìí lágbára, kì í ṣọ̀rọ̀ kékeré o, ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn ọmọlẹ́yìn Ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho ṣá, tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lóríṣiríṣi, pàápàá èyí tí ilé ìdálé lórí náà ni ti
ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́lẹ̀ owó lẹ fi ń gbà. OPC. owó lẹ fi ń gbà tẹ́ bá ti dárúkọ restructuring true federalism táwọn ìjọba tó wà bẹ́ẹ̀ bá ti pè yín tẹ́ bá ti gbowó lẹ yí òun padà owó lẹ fi ń gbà owó lẹ fi Yorùbá ń pa. ẹ̀yin tẹ́ sọ pé ti ń ṣe ti pẹ́ pé ìgbà wo ni Ìgbòho dé Ìgbòho ò wá láti pé kóun fà fi Yorùbá mẹ́kẹ̀ owó mo ní tájù àwọn tó rán tájù wọn á yọjú síta àwọn tó rán tájù níṣẹ́ ẹ máa yọjú síta máa play fújò yẹ ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọmọ Yorùbá ó mọ̀ wípé a ti mọ ibi tí iná ti ń jó wá if anything happen to olóyè Chief Sunday Igboho tí ò lè ṣẹlẹ̀ we hold Gani Adams responsible to it. nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí Ìgbòho gàn ní interview kan ó ní ẹ fọwọ́ kàn wá bẹ́ẹ̀ bá fọwọ́ kàn wá bẹ́ẹ̀ bá fọwọ́ kàn wá ìgbà yẹn lẹ máa mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ń bẹ lẹ́yìn wa ìgbà yẹn lẹ máa mọ̀ wọ́n bí léèrè ìgbà yẹn ni pé ṣé ohun tó ṣe yìí ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣó lọ́wọ́ sí ó ní ẹ jẹ́ ká fọwọ́ kàn wá ìgbà yẹn náà máa mọ̀ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ lẹ́yìn wa bí Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ lẹ́yìn wa irú respect wo lẹ fẹ́ kó tó fún Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho the same age ni wọ́n Ààrẹ is 52 Sunday Igboho is 52 the same age ẹgbẹ́ sì ni wọ́n tó bá tábà ìgbọ́dún méjìlá wá ara wọn ẹgbẹ́ sì ni wọ́n àwọn olóyìnbó ní pé after 5 years ló lè sọ wípé ó ju ẹni báyìí lọ kí lẹ̀ ń bá ká kí ló dé tẹ gbádùn ọ̀tẹ̀ kí ló dé nígbà tán dá OPC ilé OPC kò ya wèrè báyìí wọ́n yàyàkúyà báyìí kí ló dé tẹ ẹ̀rọ òótọ́ lẹ̀tẹ̀ ẹ̀ lè sọ àwọn ọmọ ṣé ẹ wà ń bẹ̀ nígbà tí àwọn tó wá fún yín ní information pé Sunday Igboho ló rán àwọn èèyàn síta mo ti sọ fún yín pé whoever tó bá jáde síta tó bá ń sọ̀rọ̀ tó ló ń tẹ̀lé Sunday Igboho kó jáde síta pé Sunday Igboho ló ní kò sọ báyìí Sunday Igboho ò rán anybody kò rán anybody òun lẹ́fìrí tó bá ń sọ̀rọ̀ táwọn èèyàn bá ní kó má sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù á dẹ̀ dákẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni he did not send anybody ṣùgbọ́n tẹ́nìyàn bá ti fẹ́ràn ènìyàn tó dẹ̀ fẹ́ràn iṣẹ́ tó ń ṣe tó rí pé iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́ tó máa rí oúnjẹ jẹ ń bẹ̀ nìkan iṣẹ́ ọjọ́ ọ̀la làwa fi ń tẹ̀lé lẹ́yìn pé ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ lẹ̀ Yorùbá lélẹ́yìí ojúlówó ọmọ ọkọ lẹ̀ Yorùbá lélẹ́yìí tó jáde síta tó ní I don't need money I want to work for my people ó wá ní Sunday Igboho ló ní ká lọ máa gbé káàkiri pé Gani Adams ló ń fẹ́ gbowó pé iṣẹ́ ọwọ́ Sunday Igboho ni ṣé o lè rí ẹ̀rí ìdánilójú ìwọ́dẹ̀ ń pè dẹ́ no wonder tí Gani fi ń ṣìwàwù no wonder tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi ń ṣìwàwù kò lólùmọ̀ràn gidi kò ní olùmọ̀ràn gidi torí tí agbéraga ènìyàn onílára ènìyàn bá ń gbà nìyàn nímọ̀ràn ìmọ̀ràn bẹ́ẹ̀ nìyàn náà ṣe máa kápá sókè tá máa gbéraga tá máa ṣe lára ohun tó dára òun ló máa wù ìwà olúbẹ̀ ló máa wù. kì í ṣọ̀rọ̀ kékeré o ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn ọmọlẹ́yìn Ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho Òòṣà tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lóríṣiríṣi pàápàá èyí tí ilé ìdálé lórí náà ní ti admin secretary OPC. Sunday Igboho lẹ̀ ń dúró dè pé kí Sunday Igboho kó apọ́n ààrẹ lé ní gbangba á lọ máa rán àwọn ènìyàn kan máa bú Gani ní kọ̀kọ̀ how do you know bó o lẹ ṣe mọ̀ àwọn wo ló wá fún yín ní information yẹn let me tell you Sunday Igboho tí ẹ̀rí ti Gani rò kò ríro kò ríro ló fi sọ wípé Ọlọ́run ló lẹ̀mí mi ẹ máa gbọ́dá ní mo fọ Ọlọ́run tó lẹ̀mí mi búra kò rí ti Gani rò àtọ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ń gba Gani ní ìmọ̀ràn burúkú ẹyẹ burúkú ló yí Gani ká ló fi wùwà burúkú ní òfin rí pé ó yẹ kó ń ṣe ìran Yorùbá lóore ni tó fi ń ṣe ìran Yorùbá níbi wọ́n ní tẹ̀nìyàn bá dé ipò àgbà á wùwà àgbà
I remember nígbà tá a dé Kútọ́nù àwọn kan sọ pé kí bàbá Akíntóyè kó má pe ṣó yẹ kó níbẹ̀ lọ́mọ mi mọ́ ẹ gbọ́ àrà tí ṣó yẹ kó níbẹ̀ bàbá ní ọmọ mi ni ṣó yẹ kó níbẹ̀ ọmọ mi ni bàbá ń béèrè lọ́wọ́ ẹni yẹ pé ṣé kìí ṣe Yorùbá ṣé ṣó yẹ kó níbẹ̀ tó ń sọ ṣé kìí ṣe ọmọ Yorùbá ó lọ́mọ Yorùbá ni bàbá ní ọmọ mi ni mi ò ní fẹnu mi ṣépè fún ọmọ mi bàbá ní I will never cause any Yorùbá son and daughters ọmọ mi ni gbogbo yín ó ní kò tí ì yé léni ni tó bá wá yé ẹ wá rí pé ọmọ mi ni ṣé ìgbà tí ṣóyẹ kó níbẹ̀ rí pé irọ́ ni iṣẹ́ olùdúpọ̀ onítìrí pa ṣé kò jáde síta bàbá dẹ̀ ti jáde ó lóun dáríjì that is what we call leaders ṣùgbọ́n ẹ̀yin tẹ́ yí dẹ́gà ní kátẹ́ bá rí pé ènìyàn kan sọ̀rọ̀ sí Gani o ẹ ti jáde síta ó dìdí Ògún ó dìdí Ṣàngó ó dìdí Èṣù ẹ wá máa gbóríntọ̀ ń ṣépè a leader did not behave like that. ẹ dẹ̀ ti kọ̀kú lára ara yín Sunday Igboho ló rán wọn Sunday Igboho did not see Gani Adams as a rival at all. Sunday Igboho wọn sí ní kàtígórì kan Sunday Igboho ready láti fi Yorùbá powó Sunday Igboho kò rí Yorùbá gẹ́gẹ́ bí enterprise pé ọ̀nà àti jẹ òun no. So èrè ìdí tí òfin rí Gani Adams as a rival ẹ wo ìpàdé táwọn kábíyèsí wa ṣe ní ìjẹta ìgbéraga ní ìgbéraṣẹ́lẹ̀ we know that Gani Adams have something in mind against Sunday Igboho ó rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó ń gba ìṣeun ṣe ìwọ́dẹ̀ ní a ní àkọ́kọ́ tá a lọ pè ẹ̀yin náà lẹ ṣì Gani lọ́nà nígbà tó máa sọ̀rọ̀ ó ní Sunday Igboho àbúrò mi ẹgbẹ́ ni yín kì í ṣàbúrò ẹ ẹgbẹ́ ni yín ọ̀rẹ́ ẹni Sunday Igboho tí yẹ bá ó bú ara ẹ̀ tó jẹ́ wípé ọmọ tó bí lánàá Sunday Igboho lè dọ̀bálẹ̀ fún ọmọ tó bí lánàá tó bá ṣe é ṣe Sunday Igboho máa dọ̀bálẹ̀ fún láàrin àwọn ọmọlẹ́yìn ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho Òòṣà tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lóríṣiríṣi pàápàá èyí tí ilé ìdálé lórí náà ní ti admin secretary OPC. àwọn tó wà ń bẹ̀ wọ́n wò pé irú ìgbéraga wo leléyìí à ń pa náà ìkan lẹ̀ àwọn kan ló sọ wípé ẹ fi Gani lẹ̀ bàbá tó jáde síta tó sọ wípé Gani sọ pé ọmọ burúkú ni Sunday Igboho kọ̀fáàmù ni bàbá yẹn bá mi sọ̀rọ̀ ó ní kọ̀fáàmù ni kò sí tó wò lè fi búra Gani sọ bẹ́ẹ̀ pé ṣẹṣẹ tẹ́lẹ̀ tẹ́ pariwo yẹ o ọmọ burúkú ni o tọ́ọ̀gì olóṣèlú ni o òun ló pa Bọ́lá Ìgè o ó ní kọ̀fáàmù ni bàbá yóò dẹ̀ lè parọ́ kéèyàn tó sọ pé ẹ bu yẹ̀pẹ̀ lẹ̀ ẹ bomi sí kájọ mú pé ohun tó lè bá wọn mú nìyẹn ẹni bá jáde síta pé Sunday Igboho ó sọ̀rọ̀ Gani níbi is a multi-billionaire àìmọye àwọn pásọ̀ tó pè wá pé nǹkan báyìí ni Sunday Igboho ṣe fún mi nǹkan báyìí ni Sunday Igboho ṣe fún mi àìmọye àwọn àfáà àìmọye pásítọ̀ àìmọye àwọn oníṣẹ̀ṣe àìmọye obìnrin àìmọye ọkùnrin àìmọye ọ̀dọ́ pé àfúnimáwo bẹ̀ ni Sunday Igboho bùjẹ́bùdànù because it's a multi-billionaire atọ́ba tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ kó tó dọba and he carry the royal blood. Why are you blackmailing this man? Because he shoot to help Yoruba people. Kó àwọn ó tún sọ fún yín pé àwọn tó bá jẹ́ alágbára ẹnìkan ṣáájú òun rẹ́dì láti tẹ̀lé wọn lẹ́yìn níbi òkú ìyá ẹ̀ ó tún sọ pé Yorùbá kì í ṣe tòun nìkan àwọn alágbára tó tún lágbára ju òun lọ ẹnìkan ṣáájú òun máa tẹ̀lé wọn ohun tó ń dúró lé lórí ni pé kí Fúlàní ṣáà ti má pa ọmọ Yorùbá nípakúpa ṣùgbọ́n nítorí pé ohun tí ẹ̀yin wá yàtọ̀ sí tó ń wá lẹ́fi rí gẹ́gẹ́ bíi pé threat to your movement ṣé OPC jáde kó ní kó OPC ọmọ jáde ni no Sunday Igboho today he did not see Gani Adams as a threat kò dẹ̀ rí gẹ́gẹ́ bí ọ̀tá ṣùgbọ́n ẹ̀yin lè rí gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀yin ní kẹ́ tó wà yín ṣe majority àwọn tó ń sọ̀rọ̀ behalf of Sunday Igboho today tó ń jẹ́ pé ọ̀rọ̀ ìlágbára kì í sọ̀rọ̀ kékeré o ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn ọmọlẹ́yìn ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho Òòṣà
tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lóríṣiríṣi pàápàá èyí tí ilé ìdánilórí náà ní ti admin secretary OPC. Àsìkòláyé tí mo jẹ́ administrative secretary fún OPC èmi dẹ̀ bá Ààrẹ jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. ṣẹgbọ́ ó ń bá Ààrẹ jíròrò national secretary of OPC. mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ. kí ni àǹfààní tí ọ́fíìsì ṣe fún ìran Yorùbá under you. ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. ẹ máa gbọ́ o. tí mo dẹ̀ rò pé ó yẹ kí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. mi mọ̀ bí kíní ẹ̀ ṣe máa wá ìsìn mo fẹ́ fẹ́ lójú ní kẹ́lẹ́ rí dáadáa. ọmọ Yorùbá ẹ̀yin olóòótọ́ nínú ẹ̀yin ọmọ Yorùbá tí mo fẹ́ kẹ́ gbọ́. torí a ti dákẹ́ látọjọ́ yìí àwọn wò nǹkan tí àwa ń wò ni pé a fẹ́ dúró kí ẹni tó jẹ́ ọ̀gá àwọn tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ kó jáde síta fúnra. ṣé ń gbọ́ wọ́n ń dúró kí ọ̀gá àwọn tó ń bà Gani Adams jẹ́ kó jáde ìyẹsẹ́dẹ̀ Ìgbòho ṣé ká lè mọ̀ pé wọ́n ní ìkan nínú against Sunday Ìgbòho ṣé àwọn kò tẹ́lẹ̀ kí olóyè tó jáde síta tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ nínú ẹ̀yìn nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn OPC ń kọ́ àwọn OPC kọ́ wọ́n wá dàgbàdà gẹ́rẹ́yẹ wọ́n ríra wọn gẹ́gẹ́ bí mẹ̀sáyà ilẹ̀ Yorùbá ẹ rí pé white náà lòun náà tún wọ̀ white náà fi ń rú wa lójú bẹ́ẹ̀ nínú wọn korò sí ìran wọn white náà ní ọ̀ràn. ẹ káàárọ̀ o. ẹ máa gbọ́. mo kí gbogbo wa mo rẹ̀ kí wa kásán mo kí wa kúrọ̀lẹ́ mo kí wa kálẹ́ níbikíbi tí a bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni Chief Dauda Àsìkòláyé tí mo jẹ́ administrative secretary fún OPC èmi dẹ̀ tún ni bá Ààrẹ jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ tó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo dẹ̀ rò pé ó yẹ kí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ̀yin akọni ọmọ Yorùbá. ẹ jọ̀ọ́ ta ló sọ wípé àwọn tó pariwo kiri tó pariwo Yorùbá nation káàkiri lórí íńtánẹ́ẹ̀tì yẹ ẹ̀tàtẹ́nẹ̀ ni wọ́n ṣé Sunday Ìgbòho ló sọ bẹ́ẹ̀ fún Gani àbí Gani ló sọ bẹ́ẹ̀ fún Sunday Ìgbòho ìyẹn dẹ̀ dá lóhùn pé ẹ̀tàtẹ́nẹ̀ tẹ́ ẹ pé wàyí pé àwọn ẹ̀tàtẹ́nẹ̀ àwọn èèyàn yìí òun náà la máa fi ẹ̀tàtẹ́nẹ̀ àwọn ènìyàn wa tá a máa fi débi tá à ń lọ ọ̀rọ̀ wà ńlẹ̀ ẹ má tán náà wọ̀rọ̀. ẹ̀yin olóòótọ́ nínú ẹ̀yin ọmọ Yorùbá. kò sóòótọ́ lẹ́nu yín sà. torí a ti dákẹ́ látọjọ́ yìí àwọn wò nǹkan tí àwa ń wò ni pé a fẹ́ dúró kí ẹni tó jẹ́ ọ̀gá àwọn tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ kó jáde síta fúnra. nǹkan tí mo ṣe ń bí lénìí ẹ̀yin tí ẹ bá mọ̀ ní dáadáa. ọ̀rọ̀ lágbára kì í ṣọ̀rọ̀ kékeré o ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn ọmọlẹ́yìn Ààrẹ Gani Adams àti olóyè Sunday Ìgbòho Òòṣà tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lóríṣiríṣi pàápàá èyí tí ilé ìdánilórí náà ní ti admin secretary OPC. mo wá rí wípé it is high time to clear the head. ìyẹn ló jẹ́ kí n jáde láti bí ọjọ́ méjì mẹ́ta láti rí àwọn kan tí wọ́n jáde síta tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ tó ń parọ́ oríṣiríṣi tó ń pamọ́ wọn especially láti ọ̀dọ̀ olóyè Sunday Igboho. ṣé ń gbọ́. wọ́n lọ fẹ́ fi àsìkò yìí wọ́n fẹ́ fi wọ́n olóyè Sunday Igboho. ṣé ń gbọ́ máa lè. tó bá mọ̀ yìí pé o bá fẹ́ ta sí Ààrẹ jáde síta fúnra ẹ̀ kó ta sí Ààrẹ. ṣé ń gbọ́. jáde síta one on one. àwọn ọ̀tá Yorùbá rèé
àwọn ọ̀tá yo ìtàn máa jẹ náà wá. ààrẹ kò sọ pé ààrẹ o báyìí o kò fẹnu ààrẹ sọ nǹkan táwọn ń lórí tẹ́lẹ̀ nìyẹn. ṣé ń gbọ́. kò kí ṣe pé kí o máa fi ọ̀rọ̀ kó máa pọ́n ààrẹ lé kó máa sọ̀rọ̀ ààrẹ kó máa pọ́n wọn lé ní ojú wọn kó dẹ̀yìn kó máa rán àwọn ajá yẹn kó máa rán wọn láti máa ta orúkọ. ajá náà nìwọ náà ajá rẹ ni ẹ. àríbín ọmọkùnrin yìí ṣe ni ààrẹ jẹ oore ló fẹ́ ṣe Yorùbá ànígbà kẹfì bíṣú. tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa ẹ drop comment yẹn, remember to like, share and follow us. Thanks for watching.